Africa Content TV. Ilẹ̀ tó ti kọ́lé lé lórí ó ní ìwúlò èyí tó ti kọ́lé sí jùlọ. Ẹ̀fà mi pé yín ó kẹ́lí sí i. Orí kọjá ká máa pariwo ká máa rọjú mọ́ kámẹ́rà ẹ̀sìn ní ariwo tó tọ́lá. Ohun àwọn bàbá yín ń bẹ lẹ́nu lẹ́dà yàtọ̀ ní ọba. Bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ o ẹ máa rádàmú wọn pọ̀. Ṣé wọ́n bẹ́ ni àbí wọ́n pẹ̀pẹ̀ ọmọ járe? Aláàbí ẹgbẹ́ mi náà ìgbà ló nígbà ń lò. Ìgbà kan nígbà òwúrọ̀, ìgbà kan nígbà ọ̀sán. Ìgbà kan náà ń pè ní alẹ́ta tí jẹ́ ìrọ̀lẹ́ mọ́wọ́ àṣà ilé ìkálẹ̀ tó lẹ́. Ẹ̀gbọ́n forí wórí o, ẹni forí wórí o yóò ṣàbámọ̀. A kì í ṣe pé babalà bàbá ń. Ṣé ó ń tọ́ bọ̀ sá? Ṣé ó ń tọ́ bọ̀ sá? Ó ti bá máa bínú. Ó tún ti bá máa bínú. Ìmọ̀rẹ́ oyin ìgbà ooo. Ọjọ́ Wednesday on the 16th of October 2024. Wẹ́lẹ́dàdé live and direct sí àǹké Westland Hotel tí ilà abẹ́kàlà mọ́ onífọ́. Lọ sí state tó tí mo lọ o. Báàsìbọ̀ létí gbọ̀ o. Alábíbọ̀ létí gbọ̀ o. Báàsìbọ̀ létí gbọ̀ o. Ọjọ́ mi máa gbọ̀ o. Tẹ́lá bú Jésù àdìjà. Báàsìbọ̀ létí gbọ̀ o. Lójú Mùsùlùmí lójú Mùsùlùmí bẹ́ẹ̀ bú àánú bí adóṣù Báàsìbọ̀ létí gan. Ọ̀rẹ́ lójú òní ẹgbà sábà wọn Jésù àdìjà. Báàsìbọ̀ létí gan. Ojú tí mi lọ dá o, ẹ̀ma bó máa súnmọ́ káàdì so, Báàsìbọ̀ létí gan.